Kayeefi, inú igbó tí wọ́n ju ọmọ tuntun yìí sí ni ajá ti fẹnu gbé wọ̀lú. Ẹni tí Ọlọ́run kò pa kò kú ní ikú ńlọrọ̀ ọmọ tuntun jòjòló kan tí Ọlọ́run fi ajá kan tó ń lọ sóko ṣe áńgẹ́lì rẹ̀ nípínlẹ̀ Anambra. Ajá yìí ló fẹnu gbé wálé láti inú igbó tó ti rí i. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ọmọkùnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí yìí ni wọ́n gbé jù sínú igbó kan nílùú Abagana níjọba ìbílẹ̀ Njikoka nípínlẹ̀ Anambra. Ajá tó ń fẹnu túlẹ̀ kiri láti lè rí nǹkan jẹ ni Aláròyé gbọ́ pé ó rí ọmọ náà nínú pólíbáàgì tí wọ́n sọ ọ́ sí. Ojú ọ̀nà tí ẹsẹ̀ àwọn èèyàn àti mọ́tò kì í ti dá sí ní ọ̀nà náà. Báyìí ni ajá ọ̀hún fẹnu gbé ọ̀rá tí wọ́n gbé ọmọ ọ̀hún sí tó sì gbé e jáde ló bá jù ú sí gbangba òde káwọn èèyàn tó ń lé kọjá lè rí i kí wọ́n sì lè dóòlà ẹ̀mí rẹ̀. Obìnrin kan ló padà gbé ọmọ náà tó ń nù ún lára tó sì ń ṣe ìtọ́jú ẹ̀ pẹ̀lú ìtara àti àròyé pé ọ̀dájú ni ẹni tó lè gbé ọmọ jù sáàrin igbó láì bìkítà pé kí ẹranko búburú fi ṣe oúnjẹ jẹ. Ó ní báwo lèèyàn ṣe máa gbé oyún fún odidi oṣù 9 tí yóò wá pàátì tàbí gbé e jùnà nígbà tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bó ṣe dá ọmọ náà sí. Wọ́n ní lóòótọ́ ìwà tí kò bójúmu ni ká máa gbé ọmọ sọnù, àmọ́ dípò tí ẹranko búburú yìí bá fi fa irú ọmọ bẹ́ẹ̀ ya pẹ́rẹpẹ̀rẹ kí àwọn ọ̀dájú abiyamọ bẹ́ẹ̀ kúkú gbé ọmọ náà fẹ́ni tí yóò tọ́jú rẹ̀ dáadáa. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ láì dárúkọ ara ẹ̀ ṣàlàyé pé àlàáfíà ni ọmọ náà wà bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ̀gbà tí wọ́n ti jù ú síbi tó wà. Ó ní nínú láìlọ́ọ̀nù ni ajá ti bá ọmọ tí wọ́n kọ̀ tì sínú aginjù yìí. Gẹ́gẹ́ bí àkíyèsí wa, yóò ti tó ọjọ́ 2 tí ọmọ yẹn ti wà níbẹ̀ kí ajá tó gbé e wá sí gbangba tó gbé e wá sáàrin ìlú tí wọ́n ti rí i he. Èpè làwọn èèyàn ń ṣẹ́ fún obìnrin tó bímọ yìí bí wọn kò tilẹ̀ mọ̀. Wọ́n ní tí kì í bá ṣe pé Ọlọ́run ní ẹ̀mí ọmọ náà yìí lò ní tàbí pé Ọlọ́run fọwọ́ tó ajá náà lọ́kàn nínú igbó níbẹ̀ ni ọmọ tó wáyé ẹ̀ jẹ́jẹ́ yìí ìbá ṣègbé sí. Wọ́n wá ṣe é ládùúrà fáwọn tí wọ́n gbé ọmọ náà pé Ọlọ́run yóò bá wọn wò ó, yóò bùkún wọn, yóò sì pèsè fún wọn láti tọ́jú rẹ̀ dáadáa. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.